kò sí nínú lórí ewu eré gbàgede à ń pèlè gidi níbo la ń kíyànjú àyìndé ògún bọ́lá kíyànjú ta ó sì bá bá wájà ẹ jẹ́ ká ṣeré tó lọ pọ́n. Òṣùpálẹ̀ ara yóò sàpèrè gbogbo ara ẹ̀ burú ìyá ayé tẹ́tẹ́ rẹ̀. Òṣùpálẹ̀ ara yóò sàpèrè gbogbo ara ẹ̀ burú ọmọ àdàmọ́. Àìjẹ́kì kọrin fún lọ́wọ́lọ́wọ́ lọ́rọ̀ Yorùbá wa. Ẹni bá mọ̀jìlẹ̀ Yorùbá, a mọ̀ pé o lọ́jọ́ táyé ti tẹ́lẹ̀ o ká fòun ohun ká fọ̀rọ̀ wọ́rọ̀. Òun ni wọ́n ń pè lédè Yorùbá wa. Jọ̀wọ́ bá lè bá research. Nínú ilé àrùn náà, ọba kò forí jọ òkú ọ̀run tó rọ̀ o. Gbogbo ìpátá lẹ́mọ̀ forí ìṣọ́ láàrún náà bàbá wa. Lọ́wọ́lọ́wọ́ ni bàbá ń sọ̀rọ̀ orin ni. Ọlọ́túndì yóò ṣubú ní ìjọba lówé náà ń kọ́ orin wọn. Ẹni ọlọ́run fẹ́ lọ́lọ́run èèyàn, àṣìkè láwọn fẹ́ ẹnu máa rẹ̀ lọ. Bẹ̀fẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ẹ̀sùn dáadọ́. Ẹ̀sùn dáadọ́. Bẹ̀fẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ẹ̀sùn dáadọ́. Gbogbo sọ̀mọ́ ìtẹ̀wé ìdàgbà. Dábàá tí o sẹ́ni kan sí ibi. Ìrẹ̀lẹ̀ lọ́wọ́ ó máa kù lọ́jọ́kọ́jọ́. Àìdáyé mi ìmọ̀ kó dájú pé bí nǹkan bá ti láwọ̀ láwùn ọ̀bá ni. Kàkàrà láwùn wákà káàdìrì lágbájá ń ṣe mí ó síbẹ̀ àmàgbájé lọ́la. Sàmẹ̀dù ló ń ṣe mí ó síbẹ̀ àìdé rí. Iṣẹ́ ọlọ́run ọba làtọ̀ fún wáyé mi o. Nítorí ìdí èyí. Kò lè dùn títí, ó màmá rọrùn. Èmi bá fún wa ìlú ọ̀gbọ́n lọ́la. Lọ́jọ́kọjọ́ fúnpọ̀ sẹ́ni tó ń ṣe mí àìdí àgbájé. Ohun tó bá ṣe mí àbúwá ọlọ́run ọ̀gbẹ́ ni. Lágbájá ló ń ṣe mí. Tọ́mẹ̀dù ló ń bá mi ìjà ẹ̀jẹ̀ lórí. Ẹ̀rọ ṣe ọwọ́ yìí. Lágbájá ló ń ṣe mí o. Tọ́mẹ̀dù ló ń bá mi ìjà ẹ̀jẹ̀ lórí. Ẹ̀rọ ṣe ọwọ́ yìí. Tó sàn sàn mọ́ kúrò. Ẹ̀yìn bọ̀rọ̀ máa nípa òògùn ọ̀sán. Kò ní sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa òògùn ọ̀sán. Ẹ̀gbọ́n náà o, mo bá lágbájá o, máa bá o, máa bá tàmẹ̀dùn máa bá o. Kí ló mọ̀ tó ń wọlé wá sáyé? Orí orí kan òun àtòun wá sáyé ni o. Tó bá sọ ọgbọ́n òun sẹ́kùn, òun rántí pé Ọlọ́run ló ṣẹ̀dá àwọn tó ń jẹ́wé. Òun náà ló ṣẹ̀dá gbogbo pẹ̀lú ewé epo. Èmi ò máa máa lọ́wọ́ méjì àfọlọ́wọ́ bá. Wà ìlà ọkùnrin òun ìlà òwò ìlú. Láìláìlá wà rà máa ń rọ yìí. Mo gbà fọlọ́ òun bẹ̀rẹ̀ ẹ̀yìn mi àgbájé. Àgbájé ń bẹ̀rẹ̀ ẹ̀yìn mi. Àwọn ọmọ láyìíká wọn bẹ̀rẹ̀ ẹ̀yìn mi. Ẹ̀wọ̀n àwa ni àwọn bẹ̀rẹ̀ ẹ̀yìn mi. Ṣéwù Kàdìrí àwọn bẹ̀rẹ̀ ẹ̀yìn mi. Àmọ́kù Muhammadu bẹ̀rẹ̀ ẹ̀yìn mi. Ẹ bá mi yọ fún anábùnrin òwúrọ̀. Láyìíká ìlànà Muhammadu ya Rasulullah. Ọlọ́wọ́ bá ní kẹ́ ẹ pé wù nígbà ẹ̀kẹfà. Wọ́n sì máa tẹ̀wọ́ nígbà ẹ̀kẹjẹ.
mi àwọn aláàbà àwọn ọlọ́mọ àsìkò tá ń kọ́ láwọn ọba wọn mọ àsìkò tá ń pẹ́ náà bí tó ń dání lóhùn kíákíá kọjá mọ́rúkọ tá ń kọ́ láwùrà adùnṣe bí ohun tí wàá ìdìbò wà lọ́wọ́ sí aṣọ̀rọ̀ ṣe bí ohun tí bàbá lókè ò lọ́wọ́ sí ṣùkúrà lílá ìmọ̀ òdùpẹ́ ìjọba rẹ̀. torí kẹ́hìn bá aṣọ pálíkà mi o àjìkọ́ ọmọdé àìdí adé o nítorí ìdí èyí àìdè mọ kí ni wọ́n mọ̀ kíkúra ni ìfúnṣẹ́ bàjẹ́ sọmọlá kejì múra bẹ̀rẹ̀ lẹ́yàláwo bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ìṣẹ́gun àìlẹ́ òfìsè ẹlòlù tó bá rọ̀jò orí àhà ẹ̀ lórọ̀ ni o babaláwo tẹ̀rọ níṣẹ́ kò bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀fà ẹ̀ o wọ́n ní tẹ̀rọ ń ṣe bó ṣe láyé sára tó oníṣègùn tẹ̀rọ níṣẹ́ o kò bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀fà ẹ̀ o wọ́n ní tẹ̀rọ ń ṣe bó ṣe láyé sára tó ọmọ oníṣẹ́ wà bẹ̀rù ọlọ́mọ ẹ̀jẹ̀ ọmọ ìṣọ́ra bóyá káwọ́rí ni òjọ́mọ yóò lè mọ̀ pé gbogbo ìlà bó wá ìrìnàjò gbogbo ojú kan bẹ̀ẹ̀pẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ kàrà mọ́. títí fẹ́ẹ́ jẹ́ ti ọmọ sọ ẹ̀ gbogbo ìsọ̀ bẹ̀ẹ̀pẹ̀ àbáyé lẹ́ni ìgbẹ̀yìn lọ́lá òótọ́ àyíndé lọ́rọ́ yẹ. Aráyé ò lè bá yọ̀ọ́ ṣòro ìwé wọlé lọ. Wàyílá òkùnmù ìlà wàyídú láìlá ìlà wà àmọ́rọ̀ yìí. Wàyílá òkùnmù ìlà wàyídú láìlá ìlà wà àmọ́rọ̀ yìí. Wàyílá òkùnmù ìlà wàyídú láìlá ìlà wà àmọ́rọ̀ yìí. Ilẹ̀ aláwọ̀ sábì kì í sọ ọlọ́wọ́ ẹnì kan rárá pẹ́rẹ́. Bàbá ṣe fún Délé àṣẹ fún Kọ́hìndé. Ìdòwò bá ní sùúrù àṣẹ fún ẹ̀ ọ̀gbà rẹ̀. Bọ́lá bàbá ní sùúrù àṣẹ fún ẹ̀ ọ̀gbà rẹ̀. Ọlọ́wọ́ bá kì í ṣọ́lọ́wọ́ ẹnì kan rárá. Kí ni mo bá gbé fún ẹ̀ ìlàyé aláwọ̀ sábì tó fi dùn mí lọ́wọ́ kìkì ìjà burúkú. Ájí kọ̀mọ̀dá àgbọ̀pẹ́ dúdú láyé ìṣọ́lọ́wọ́ ẹnì kan. Bàbá lókè ìṣọ́lọ́wọ́ ẹnìkan. Ìláyé ìṣọ́lọ́wọ́ ẹnìkan. Ìláyé ìṣọ́lọ́wọ́ ẹnìkan. Ọlọ́run kò ní ní ọlọ́run everybody. Bàbá lókè ìṣọ́lọ́wọ́ ẹnìkan. Ọlọ́run kò ní ní ọlọ́run obìnrin ní. Bàbá lókè ìṣọ́lọ́wọ́ ẹnìkan. Ló ti jẹ́ pé kúlí wà lọ́wọ́ àdúró. Lausa madu adu. Ẹni kan bàbá sáti ọ̀pọ̀lọ́lá ọlọ́run wọ́n bá òní mọ́ rárá. Bẹ́ẹ̀ lọ ọlọ́run wọ́n bá olórogún. Lámúyálídí wà lámúyáládí. Ọlọ́run wọ́n bá olórogún. Ẹni kan bàbá sáti ọ̀pọ̀lọ́lá ọlọ́run wọ́n bá òní mọ́ rárá. Wọ́lá mú ya kú lọ́wọ́ fún àádọ́rò. Bó ti fẹ́ràn ànábì tó lọ́jọ́ sí ànábì mú ọmọ ọ̀rẹ́ ọlọ́run. Kò ṣe báyọ̀ fẹ́ òun ló fi ṣe ẹ̀yọ̀ fún ànábì òṣìṣẹ́. Àìlówó náà máa dé kì í ṣẹ̀ṣẹ̀ o. Àìlówó lọ sọ ìṣòrí burúkú wo. Táwa lọ́run lásìkò tí ó yé ni. Bó ṣọ̀ṣọ́ bó ṣe wúrọ̀ ẹ̀ bó ṣẹlẹ̀. Nígbàkigbà tó lè fún wa lọ́wọ́. Fún wa lẹ́bi gbogbo kàbí lọ́wọ́ náwó rẹpẹtẹ. Èwo làbọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹni. Tí ó ní sẹ́mi gbogbo láti náwó. Ọ̀rọ̀ yìí kọ́ ní ká má rí. Ikú ní ká wà láyé bí o. Ọlọ́wọ́ kan ló sọ nínú Kùránì. Ìwé mímọ́ àwa Mùsùlùmí wọ́n ní àwọn. أعوذ بالله من الشيطان الرجيم. ọmọ ẹlẹ́rìí agogo pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀. ní pọfẹ́sọ̀ lẹ́ẹ̀ kò fọ́ ṣoṣo. wọ́n ní ayúwẹ̀n yá ayúwẹ̀n láti náà àmàlú.
alùpùpù alábìjáde tó ń jí fún mi àṣọ bílí àlè bẹ́ẹ̀ fi owó àṣejìrì kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ènìyàn tí ó láyé nínú ìyàwó ọlọ́wọ́ bá tó mi náà bí láì ẹ máa gbà fún owó ọlọ́wọ́ bá wàrà sóòlì àti Muhammed òṣìṣẹ́ wọ́n tó dá inú náà bí sẹ́bílì láì ó ní kẹ́ ẹ máa gbìyànjú ọwọ́ sí ojú ẹ̀rẹ́ sanwó lọ́wọ́ bá bí amú àlè kó wá àmúṣekún pẹ̀lú owó yín àti ẹ̀mí sáàlì kò wá ẹ̀rọ ńlá fún ikú tó tọ́ lámúná ìyẹn ló bẹ̀rẹ̀ sí lórí tí ẹ bá jẹ́ tó mọ̀ kọ́. yàpìlà fún sọlọ bá kún òun ọlọ́wọ́ yóò darí ẹ̀sẹ̀ yìí wáyé ní ilé kan jannati tajiri min tahtiha al-anhar ó ní òun yóò fi sínú ní àjẹmọ́ òun tí ó dá bàtà bẹ́sẹ̀ ní abẹ́sàlẹ̀ sálẹ̀ rẹ̀ wọ́n mọ̀ sọ kí náà tọ́ ìbàdàn bí jannati àdínní sálkọ̀ọ́lọ́ sílẹ̀ àti. ó ní yìí ní èrè àṣẹ ìjẹ tó dára jùlọ tá a ti palẹ́ ṣe sílẹ̀ fẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ̀. mo gbọ́kànlá ọlọ́run lọ́wọ́ kí alukura mi ń bẹ̀ lẹ́yìn mi àgbàdo tulikun bí àṣìyàwó ọmọ. Tulikun bí àṣìyàwó ọmọ. Aláwa kéwòn alẹ́